ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. tóní ló ta lẹ́jọ́ ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ̀kọ́ nílé pàlejò kan súnmọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfàwà Sheikh Amidi. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ a jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà ń gbà tí gorí afẹ́fẹ́ o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. lójoojúmọ́ nínú Ramadana. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. a kí Ọlọ́run bá tó tún kàwáyé tó kàwá kún ẹrú tí ń dúpẹ́ tí ń gbààwẹ̀ Ramadana. gbígbàdúrà Ọlọ́run kó má ṣe léwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. gbogbo àwọn tí ń ṣe púpọ̀ owó ètò wa àwọn mẹ́mbà SAIF àti gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n dá sí tí wọ́n jẹ́ kójú tì wá tí wọ́n jẹ́ kí ètò yìí gorí afẹ́fẹ́ ẹ̀ ní padà dúró sí láyéláyé. atọrọ fáwọn àfa wa ẹni nímọ̀ tó fi mọ́ ní ẹni nímọ̀ tó fi mọ́ ní ọba Olúwa ni yóò ṣàdí pé ilé ẹ̀san fẹ́ ní nímọ̀ tó fi mọ́ ní. Alákàndé ẹni nímọ̀ tó fi mọ́ ní. Ọbọ̀lọ́wà máa pàpàdà Ṣàìdákẹ́ ní mímọ̀ tó fi ní ìdájọ́ àfáwà. Ìtẹ̀fsírù tí a ń ṣàlàyé fún wa lọ, a ń sọ nípa ìgbésí ayé ènìyàn, bó lọ́mọ èèyàn ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn. A ti púfù ẹ̀ fún wa ní Kùránì pé Ádámù àkọ́lá àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ dá léèyàn, ó ti dá wọn kan ṣáájú. Ìbéèrè tí ó wá tẹ̀lé ni pé ìgbà tọ́lọ́run dá Ádámù tán, ọgbà wo ló fi sí? Ọgbà àlìjẹ́nà wo ló fi sí? Ṣọ́gbà àlìjẹ́nà tí gbogbo wa ó padà lọ dé sí tọ́rọ̀ wa bá já sóníṣẹ́ rẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Ọgbà àlìjẹ́nà yẹn sínú ayé yìí ní bẹ àbí nínú sánmà? Sínú kẹ̀bíyà ni àbí nínú sọ̀yìríyà? Àlìjẹ́nà wo gan lọ́lọ́wọ́n bá fi Ádámù sí tí ń tọ́ka sínú Kùránì nígbà tó ń dá Ádámù tán? Àyà tó wà ní Suratul Baqarah verse 35 àyà kẹẹ̀ẹ́dógójì. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Qul wa qulna ya Adam uskun anta wa zawjuka al-jannata. Bismillahir أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. àwọn àfáà ìyapa inú, àwọn kan láti dẹ́nà yẹn inú ayé yìí, àwọn kan ní ara inú sánmà ni. Àwọn àgbé méjèèjì yẹ̀wò síra wọn,
àlìjánà tí gbogbo àwọn olùbẹ̀rù Ọlọ́run láyé padà lọ dé sí Jannatul Ma'wa. Àlìjánà tí gbogbo à ń ṣiṣẹ́ rẹ̀ àmójútó ntọ́lọ́run wí àlìjánà tó ń tì í padà lọ Ma'wa. Ṣé Ma'wa yẹn náà ládàmọ̀ ti gbé rí tán padà wà mú kú mbẹ̀ àbí mi àyà tán kàtán yìí já mọ̀ pé Olúwa ní Ádámà o àtiwọ́ àtìyàwó rẹ̀ ẹ ti jọ máa gbé nínú ọgbà àdẹ́ra yẹn kẹ́ máa jẹun tó bá wù yín mbẹ̀ àmọ́ igi yẹn o igi ọ̀kọ́ kan yẹn ẹ má débẹ̀ ọgbà àdẹ́ra wo lọ́gbà àdẹ́ra yìí a wà lọ sínú àdìsí kan tí Abu Hurairah gbà wá nínú Sahih Muslim wọ́n là Nábì sallallahu alaihi wasallam sọ yìí pé yajma'u Allahu an-nasa fayaqumu al-mu'minuna ina tasdalifu lahum al-jannatu fayatuna Adama fayaquluna ya habana istafti lana jannata fayaqulu wa ali akhrajakum min al-jannati ila atiyatu abikum wọ́n tó bá dijọ́ bí dàlẹ́ kìyàmà Ọlọ́run ó kó gbogbo ẹ̀dá ènìyàn jọ gbogbo àwọn tí wọ́n wá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀rù máa wá bà wọ́n wípé sọ́ra wọn kò ní já sí ní báyìí wọ́n á wá Ádámọ̀ kan lọ́jọ́ yẹn pé ta ni Ádámọ̀ kan tó jẹ́ bàbá àkọ́kọ́ wọ́n wà kan láàrin èrò wọ́n rí tí wọ́n wá rí Ádámọ̀ tán wà sọ pé bàbá wa èyí náà là ń wá kí látẹ̀kan ẹ bá wa bẹ Ọlọ́run kọ́lọ́run jẹ́ àwọ̀ àlìjẹ́nà Ádámọ̀ wà sọ fún wọn pé àlìjẹ́nà tẹ́ni kí n bá yín bẹ lọ́hùn rẹ̀ ṣé bí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ń jọ́sí náà ló mú yín kó mbẹ̀ àwọn tí wọ́n sọ pé àlìjẹ́nà yẹn náà ni Ádámọ̀ gbé àlìjẹ́nà tá à ń dù tá à ń sáyà àti wọ̀ pé náà l'Ádámọ̀ gbé nítorí fi ṣe fílẹ̀sì rèé pé àdìsí ti já mọ̀ pé àlìjẹ́nà yẹn náà ni. àwọn kan wá sọ pé pẹ̀lú research àlìjẹ́nà yẹn Jannatu yẹn fi dùn níyàwó láyé ló wà wọ́n ní ìntàfimọ̀ pé ayé ni àwọn evidence wọ̀nyí ní alákọ̀ọ́kọ́ Ádámọ̀ nínú ọgbà yẹn wọ́n fún lófin pé má débi nǹkan báyìí tá a sì mọ̀ pé tó bá jẹ́ pé àlìjẹ́nà ti onídẹ̀ra tá à ń sáré pé a fẹ́ wọ̀ tó bá jẹ́ ní Ọlọ́run kì í fún yàn lófin bẹ̀ tí èèyàn bá ti wọ ọbẹ̀ yẹn kò tún gba òfin kankan mọ́ àmọ́ nínú eléyìí tí Ádámọ̀ wà yìí ó lófin wọ́n fún lófin pé gbogbo nǹkan ló lè jẹ àmọ́ kó má jẹ èso igi báyìí wọn lákọ̀ọ́kọ́ náà wọn lẹ́lẹ́ẹ̀kejì náà mà fi nínú àlìjẹ́nà tí Ádámọ̀ ń gbé yẹn Ádámọ̀ ń sùn níbẹ̀ àlìjẹ́nà tó lù wá sì ń sọ pé òun fẹ́ fi wá sí tá a bá kú tán tó bá dijọ́ ìfìlà kíámà kì í sàlìjẹ́nà tí yẹn máa lọ ọbẹ̀ lọ́ọ́ sùn kò sóorun bẹ̀ evidence wo wá ni wọ́n fi mú wá pé ó sùn bẹ́ẹ̀ nínú báyìí nìyẹn wà kò sínú Kùránì a bá lọ wo ìwé Genesis chapter 2 láti 21 sí 23 Genesis chapter 2 verses 21 to 23 wọ́n ní níbẹ̀ yẹn and the Lord caused a deep sleep to fall upon Adam Olúwa sì kùn Ádámọ̀ lóorun and he slept Ádámọ̀ sì sùn lọ and he took one of his ribs ó wá mú ẹ̀fọ́ ta igbá àyà rẹ̀ kan and close up the flesh instead thereof Olúwa wá mú ẹ̀fọ́ ta ya ni ó padà wá fi ẹran bò and the rib which the Lord God had taken from man made him a woman Olúwa wá padà wá lò láti fi dá obìnrin and brought her unto the man ó wá mú obìnrin ni wá bá Ádámọ̀ and Adam said Ádámọ̀ sì wí pé this is now bone of my bones èyí jẹ́ egungun kan nínú àwọn egungun mi and flesh of my flesh àti bá ń ṣe ẹran kan nínú ẹran ara mi she shall be called woman àwa yóò sì máa pè ní obìnrin because she was taken out of man nítorí pé látara ọkùnrin láti fà á yọ àyà Bíbélì yìí tó bá sì pé bẹ́ẹ̀ náà ló ti rí ó túmọ̀ sí pé Ádámọ̀ ń sùn nínú ọgbà àlìjẹ́nà tìín so àwọn tí wọ́n mú wá pé àlìjẹ́nà eléyìí kọ́ ni ibi tá a fẹ́ lọ dé sí ó ní láti jẹ́ pé àlìjẹ́nà ilé ayé ló ń bẹ evidence ẹlẹ́ẹ̀kẹta àlìjẹ́nà tí Ádámọ̀ wà òòrùn wà mbẹ òòrùn ó yọ mbẹ evidence méjì ló já mọ̀ pé òòrùn yọ mbẹ tá a bá lọ wọnú Suratu Taha verse 117 bankaya ni fakulna ya Adam inna hadha aduwwun lak
فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تسمع فيها ولا تدعى. Ọlọ́run bá ní ìrẹ̀ Ádámà, Ìbílísù tá a ní kó forí kanlẹ̀ tí ò forí kanlẹ̀ yìí ọ̀tá rẹ̀ ni, mú lọ́tá, ọ̀tá ìwọ àtìyàwó rẹ̀ ni. Ẹ wá múra sí níta oníkẹ́ mójútó ń bẹ̀ kó má bàa di wípé Ìbílísù náà ni ó padà ṣe sábàbí tẹ́ fi padà bọ́ ta nínú ọgbà náà tẹ́wà lọ́dún lórí irú. Àmọ́ lópin ìgbà tẹ́ ẹ bá wà nínú ọgbà yìí látàjú àfi ebi òní máa pa yín bẹ̀, ebi òní máa pa yín bẹ̀, kì í sì ṣe wípé ebi òní pa wọ́n, àmọ́ lásìkò ni wọ́n máa rí tí wọ́n fẹ́ jẹjẹ níbẹ̀ tẹ́bí bá dé oúnjẹ ti wà tí wọ́n jẹ. Wà látàrí ẹ̀ ní rí òhò ń bẹ̀, kì í ṣe pé wọ́n sí ní òhò ṣùgbọ́n wọ́n lè rí. Wà innaka la tasma'u fiha, òǹgbẹ ò ní gbẹ níbẹ̀, kì í ṣe pé òǹgbẹ ò ní gbẹ wọ́n tí wọ́n máa mú lásìkò tí wọ́n bá ní ìdí àti mú ó ti wà ń bẹ̀ ni. Òun ò sì ní pa yín níbẹ̀, kì í ṣe pé òun ò sí níbẹ̀, àmọ́ ìbòjì tí ò ní jẹ́ kó òun ó pa wọ́n àti pèsè ẹ̀ síbẹ̀ fún wọn. Àdísì kan wá sọ inú Nàsáyí Mùsùlùmí náà gbà wá tó tún fi mọ̀ yí pé òun wà nínú àlùjánnà yẹn tí Ádámù gbé. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní khairu yawmin tala'at fi ash-shamsu yawmul jumu'ah. Ó lọ́jọ́ tó dáa jù láyé tó ṣe pé nínú gbogbo ọjọ́ tó òun máa ń yọ, ọjọ́ tó dáa jù lọ́jọ́ Jímọ̀. Fílì kúlìkọ̀ Adam, ó nítorí pé ọjọ́ tí wọ́n dá Ádámù ọjọ́ Jímọ̀ ni. Ìtumọ̀ sí wípé ní òǹkà wà fún àgbáyé tá a dá Ádámù sí. Kí la fi mọ ọjọ́? Oòrùn àtòṣùpá. Oòrùn ó yọ láàárọ̀, oòrùn ó wọ̀ lásàálẹ̀, òṣùpá ó jáde láti mọ̀ pé tó ọjọ́ ni. Tí ò bá sí oòrùn àtòṣùpá, kí ni wọ́n ṣe mọ̀ pọ́jọ́ Jímọ̀ lọ́lọ́run dá Ádámù? Àlìjẹ́nà tí tá à ń sáré tá à ń ṣiṣẹ́ eré ká lè bá a dé sí, kò sí ọjọ́ mbẹ̀, kò ní sí timing, kò ní sí tí ó máa ka ọjọ́, kò ní sí tí wọ́n fi máa mọ̀ yàtọ̀ ọjọ́ kọ̀ọ̀kan. Àmọ́ níbí yawmul jumu'ah ọjọ́ Jímọ̀ ni wọ́n dá Ádámù. Wà fi udkhila al-janna, níjọ́ tí wọ́n wá mú Ádámù lọ sínú àlìjẹ́nà pé ó yá máa gbénú àlìjẹ́nà, ọjọ́ Jímọ̀ náà tún ni. Èyí yìí ní já máa mọ̀ wípé òòrùn yọ ń bẹ̀. Wà fi ukhrija minha, níjọ́ tí Ádámù tún ṣẹ lọ́hùn tọ́lọ́hún sọ pé ó yá bọ́ta nínú ọgbà yẹn, ọjọ́ Jímọ̀ náà ló túbọ̀ sí. Wọ́n ń ta ìmú rẹ̀, òun yọ, òun wọ̀. Evidence ẹlẹ́kẹta, níjọ́ tọ́lọ́hún fẹ́ dá Ádámù gan tí ń sọ fún àwọn màláíkà, ó ní wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifata. Wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifata. Wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifata. Ìgbà tọ́lọ́hún fẹ́ dá Ádámù tó pe àwọn màláíkà tó pè kalẹ̀, a sì ń bọ̀ bí àwọn màláíkà gangan. Ó wá wí fún ó ní ìníjà ìlú fílí kí ló pé? Fìlàhàrì. Ó ní mo fẹ́ fi àrólé kan sí orí. Ó tún ti yá ẹ̀jẹ̀ ká jọgbọ́n. 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 Ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. Ó tún ti yá ẹ̀jẹ̀ ká jọgbọ́n. Tóní ló ta lẹ́jọ́ ẹ̀sùn mọ́ bí. Ó tún ti yá ẹ̀jẹ̀ ká jọgbọ́n. Bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí.